Sister Nicole mi ṣùgbọ́n sex ni hobby mi. Wo ọbí ló jẹ́ kó máa jẹ. Àwọn ògbólógbò tálíkà lọ́jọ́ ń bá gbélé. Kẹ wá wò ṣùṣù kẹ gbọ́ sórí èèyàn kan kẹ ní àìmomi tútù ló pa wọ́n lé wọn kẹ gbé fíríjì kẹ fi tọrẹ. Wọ́n sọ fún mi sí pé má lò ní délé. Ilé wo gangan ló ń sọ? Ṣé lè kájọ́ ń sanwó ilé ẹ̀? Ọjọ́ wo ló sanwó ilé pé rí? Mo bá rí owó ní orí bẹ́ẹ̀dì. 250,000 rẹ̀ bá kú. Fẹ́rẹ̀ bàrà mọ́tò. Mo dáhùn. 250 yẹn ó ti ní ìgbà fẹ́ mi ṣe. Ní mo ṣe orí tẹ́ ẹ ṣe tó ní ọmọ làkejì lára ìwé ti kúrò ní orí. Now I will handle your nyash. Ibo with pleasure. Ebi mo kò sí mi yàgbẹ́. Owó mi tí mo dá tí mo ṣàjọ tí mo kọ́ fún yín ta fẹ́ fi ralẹ̀ ẹ̀kọ́ fún yàn mo fi ṣe fibroid. Mi ò ṣe mọ́ àǹtí láti lọ ni. Orí tí mò ń ṣe lẹ́nu èyí ni mo yẹ lẹ́nu ṣùgbọ́n tó bá tọjọ́ ọ̀la ẹ̀ ń mọ iye. Kálẹ̀ mi ni mo ní owó sà máa fún 20,000 ẹ̀bọ̀ torí pé owó olówó ṣòro ná 18 péré ni mo yọ fún wọn bẹ́ẹ̀. Wọ́ọ̀sì mo ṣe fún ẹ 2,000. Finish. Ṣọba yìí tí mo fi ra brat mo fi ra bike. A máa sọ̀rọ̀ méjì sí wọ́n ti kó gbogbo nǹkan lé wọ́n ti fi máa fi tọrẹ. Ṣá mi màmá jẹ́. Ó ti ń pọ̀ ju orí tí ò lọ́pẹ́ ló ń ṣe. Àwọn onídùúkú ẹlẹ́rìí. Ṣé onígbà tí wọ́n ní àwọn onídùúkú orí ẹ̀ ni? Ẹ má ṣe wọn ní ẹ̀.